abẹ́wé dúkùndùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùnrin ẹ̀yẹ lórí tẹ́ owó Olódùmarè ọba mi adẹ́dọ̀ba mi àṣẹ̀dá náà lójoogun ẹ̀wà fún kíni o fún àkùkọ ó fi kìnìún ṣe kíni ó fi jọba ẹranko nínú igbó mo kí gbogbo wa jákèjádò orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní kí tẹ́sí láǹfààní láti máa wo ìkànnì Jígí Alára lórí ètò yín ètò wa Ojú Ìwòye òun náà ni a wà tí a bọ́ sí ìta gbangba láti wá fún ọ̀rọ̀ jómi tó rọrùn pẹ̀lú àwọn ènìyàn wa níta lórí ọ̀rọ̀ tá a mọ̀ sí ọ̀rọ̀ ìfẹ́ àti ọ̀rọ̀ owó. Ǹjẹ́ kí ni owó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́? Ǹjẹ́ ìyàwó ni ìfẹ́ àti owó kọ sí àwọn ènìyàn ní ìgboro gan bó ṣe ṣẹ̀ ní ayé òde òní? Kí là ń pè ní ìfẹ́ gangan? Wọ́n bá wa sọ̀rọ̀ lórí pé kí ni o? Ǹjẹ́ wọ́n ti ní ìjákulẹ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ rí? Bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n ti bára wọn nínú agbami ìfẹ́ rí? Bákan náà a máa tẹ̀síwájú nípa ohun tí wọ́n ní fún olólùfẹ́ wọn gẹ́gẹ́ fún òní tó jẹ́ àyájọ́ ọjọ́ olólùfẹ́ tá a mọ̀ sí Valentine. Oṣù Èrèlé náà ni oṣù kejì tá a wáyé tó jẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 2024. Lórí ìkànnì náà la wà, ìkànnì alálùbáríkà, ìkànnì alára àgbáyédá, ìkànnì kíni o Jígí Alára. Abbas Taiwo Hasan ó ti tó lè lo ọkọ̀ táwọn èèyàn pè ní èmi lọmọ olókùdá ọmọ àjẹ kálàmù ọmọ sọ́tò òkèké ẹ̀rù ọmọ jẹ́kẹ̀lẹ̀ kan fìjàkadì gbára ẹ̀ kalẹ̀ náà ló pọ̀ ní ẹja lójúde lọ́hùn kálọ̀ ọkàn sí àwọn èèyàn wa ń bẹ̀ ká gbọ́n tí àwọn èèyàn wa ní fún ọ lórí ọ̀rọ̀ kìnìún lórí ọ̀rọ̀ ìfẹ́. ọkọ ìyá ẹ ní bàbá ní àlè ìyá ẹ ní bàbá ní. mo kì í jákèjádò mi jẹ́ ti láǹfààní láti máa wò ní lórí ìkànnì Jígí Alára lórí ètò yòókù wa Ojú Ìwòye náà ní àtìgbà òfin náà la ṣe wà. Hasan Taiwo tẹ́lẹ̀ ló kọ̀ mí. Ìyá wa tí mo fẹ́ gbé orí ètò ojú ìyá wa náà ló wà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ̀ ń wò yé. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Orúkọ mi ni Ìyáàfin Madinat Owólabí. Gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ máa tàkò tó sí ní pé ìyàwó ní ìfẹ́ kọ sí ẹ̀yìn kí là ń pè ní ìfẹ́. Ìfẹ́ lọ fà. Ìfẹ́ lọ fà. Ìfẹ́ wà ní ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ lọ fà tí ò ṣe tú. Tí ò ṣe tú yẹn ni pé bàbá tuntun à lè tú tán, bàbá wọnú ẹ̀ à lè bù. Ó dàbí ẹja àbùkù tán ni ẹ ṣeun ìyá. Ẹ bá mi dárúkọ yín fún àwọn ọ̀rẹ́ tó ń gbọ́ àtúnwò kiri lórí ètò yìí tó wa Ojú Ìwòye ní ìkànnì Jígí Alára. Orúkọ tí mo ní Ọ̀gbẹ́ni Búsàrí Táíwò. Ọ̀gbẹ́ni Búsàrí Táíwò. Tí a bá bini léèrè ká má bẹ̀rẹ̀ àgbàrá wa lásìkò kí ni ìfẹ́ nítorí sí ẹ̀ kí ni ìfẹ́ nítorí sí ẹ̀. Jẹ́ nǹkan pàtàkì tó ṣe kókó láwùjọ yálà nínú ilé iṣẹ́ tàbí ilé ìgbafẹ́ tí ó bá sí ìfẹ́ àwọn ìlọsíwájú kan kò lè mọ ìṣẹ̀lẹ̀. Ẹ ṣeun púpọ̀. Orúkọ tèmi ni Oyèkúnlé Ṣọlá Sunday. Ẹ ṣe púpọ̀ ọ̀rọ̀ wa. Fẹ́ máa tàkùtò àwọn ìbéèrè pẹ̀lú ìfìyèsí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́. Ọmọ wa ẹ jẹ́ kókó bí nílẹ̀ bẹ́ẹ̀ pé ìyàwó ni ìfẹ́ kọ sí ẹ̀yìn kí gangan náà pè ní ìfẹ́. Ìfẹ́ jẹ́ tó ṣe pàtàkì jù. Ìfẹ́ wà láàrin lọ́kọláya. Tá a bá ṣe sọ̀rọ̀ ọ̀fẹ́, tá a sọ̀rọ̀ ọ̀fẹ́ tó jẹ́ ìfẹ́ tó dénúdénú. Wọ́n máa fi inú kan bá ara wọn lò. Inú kan ó gbọ́n bára wọn lò. Wọ́n ti dájọ́ nínú ara wọn. Láàárín ọkọ àti ìyàwó yóò lápè ní ìfẹ́ tó ti tọ́. ṣe púpọ̀. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Aishat. Ọpẹ́yẹmí Aishat ni orúkọ yín. Olórúkọ tó rẹwà ni orúkọ tó jẹ́. Ìyá tí máa tí ẹgbẹ́ wọn tàbí tó bẹ̀rẹ̀ sí pé ṣé ìfẹ́ wà bí tó ń pè ní ìfẹ́ ṣé ìfẹ́ kan sí pé ní sí ẹ̀wà gẹ́gẹ́ bí ẹ̀yin arẹwà mọ̀ pé ẹ lè sọ fún wa pé ìfẹ́ wà bí kò sí ìfẹ́. Ìfẹ́ wà lọ́dọ̀ sí ìwọ̀nù ara gẹ́gẹ́ bí ìdúpẹ́ kan ó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì. Ìyá wa bá wa dárúkọ yín fún àwọn àlejò tó ń wò wá. Níkẹ́ Àjàyí. Orúkọ yín Níkẹ́ Àjàyí. Ẹ ṣeun ìyá wa. Ìyá wa kí ni à ń pè ní ìfẹ́?
kọ́ sí tó lè fẹ́ o. Fẹ́ ọ wà lọ́wọ́ wípé bí ẹ̀yin ọkùnrin àtòbí béèyàn bá ṣe jọ wà. Owó tán fi múra wọn. Tó bá yẹ pé ìfi owó náà ni so ìfi owó náà ni wọ́n fi máa bára wọn ṣe. Bọ̀ ìfẹ́ tá à ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ àtọkànwá ìfẹ́ tí wọ́n. Ìfẹ́ tí ò lábàwọ́n. Ẹ ṣeun ìyá wa gbogbo wa la mọ̀ pé ní February 14 tá a mọ̀ sí oṣù Ìrèlé náà ni ó máa jẹ́ àyájọ́ olólùfẹ́. Ọ̀dọ̀ bàbá mi kan táwa bá mi pàtàkì wọ́n bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kíni lórí ọ̀rọ̀ ìfẹ́. Bàbá wa ká tó kọ́mọ̀dé pé à ń gbára wa lásìkò ẹ bá wa dárúkọ yín fáwọn ará tó ń wò wá. Mo dúpẹ́ lọ gbogbo àwọn ará ilé. Èmi ni Abdulrazak Adéwuyì. Abdulrazak Adéwuyì. Ọmọ Àyànwálé. Ọmọ Àyànwálé. Orúkọ bàbá wa náà ni ẹ̀yin ìran létí gbọ́n. Ẹ jẹ́ kó tàkó tó béèrè sí yín bàbá mi kí náà ń pè ní ìfẹ́ gan. Ìfẹ́ gùn torí àwọn àgbààgbà wọn sọ ní kò sówó kò sí ìfẹ́ kò sí ìfẹ́ kò sówó. Ìfẹ́ tó nífẹ̀ẹ́ wà fún ni pé tí àyàn méjì kò bá àjọ rẹ̀ kò bá jẹ́ tọkọtaya kò bá jẹ́ tẹ̀gbọ́ntàbúrò tí wọ́n bá ti ní àjọṣepọ̀ láàrin ara wọn jẹ́ pé nífẹ̀ẹ́ nù. Ìyẹn ni pé àjọṣepọ̀ tó dán mọ́rán tó bá wà láàrin wọn ìfẹ́ wà. Ẹ ṣé bàbá wa. Ọkọ ìyá ẹ̀ ni bàbá ni. Àlè ìyá ẹ̀ ni bàbá ni. Gẹ́gẹ́ bí a ti ń bàbọ̀ yẹn wa tẹ́ ń wò wá nílé lórí igun mẹ́rin àgbáyé lórí ìkànnì Jígí Alára lórí ètò yìí tó wá ta pè ní Ojú Ìwòye. Jẹ́ kí n tún tàkò tó béèrè sí yín pé bàbá wa kí ni ń jẹ́ owó gan-an? Kí ni ìfẹ́ ní í ṣe pẹ̀lú owó láàrin lọ́kọ-láya? Tífẹ̀ ní í ṣe pẹ̀lú owó ni pé nígbà tí owó bá wà tífẹ̀ bá wà wọ́n tó gbéyàwó lé yóò jẹun yóò raṣọ yóò mu ọ̀tọ̀ bá pò fún ọ lówó ó di dandan kí wọ́n kí fi ọwọ́ kódà àkọ́kọ́ ọmọ tí ìyọ́ lọ́ọ̀kan wọ́n ti máa rá bàbá rẹ̀. Ìyẹn ni pé ẹ̀yin bá máa sọ̀rọ̀ kan pé àti gbéyàwó ò ṣe kí ni kò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro ẹ ṣe bàbá mi lápapẹ̀. Sí àti wọn ọjọ́ rẹ̀ lórí ibi tí ìfẹ́ bá wà owó wọ́n jọ wà láàrin ibi tí ìfẹ́ bá wà lórí ibi tí ò bá ti sówó bẹ̀rẹ̀ kì í lọ títí. Ìyá wa ṣé torí ìfẹ́ lèèyàn ṣe máa ń lọ́kọ ni àbí torí owó láti máa ń fẹ́ ọkọ? Àgbọ́dọ̀ fi owó gbàǹdé kò sówó kò sọ̀rọ̀ àbò gbàǹdé síwájú. Ẹyẹ ara lé ẹ̀rọ náà ni ẹgbẹ́ lẹ́nu àwọn sọ pé nínú ìfẹ́ tàwọn owó náà ní í ṣe pẹ̀lú ohun tá à ń pè ní ìfẹ́. Ìfẹ́ àtúwò ní iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe ọ̀tọ̀ ní owó ọ̀tọ̀ ní ìfẹ́. Tí wọ́n bá ní ìfẹ́ èèyàn lè má nífẹ̀ẹ́ owó. Tí wọ́n bá nífẹ̀ẹ́ owó èèyàn lè má nífẹ̀ẹ́. Tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn lè má nífẹ̀ẹ́ èèyàn lè má nífẹ̀ẹ́ owó. Tí èèyàn bá sì nífẹ̀ẹ́ owó ó lè má nífẹ̀ẹ́. Ọ̀rọ̀ ó lọ fà ẹ bá ń bó kó lọ fà dáadáa. Lórí ìtọ́yìn ètò wa Ojú Ìwòye náà ni ẹ ti ń wò wá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe wọ́n máa bá lọ́ọ̀bẹ̀ máa wá ṣe wọn drop comment yín síbẹ̀. Pàtàkì wà fún èyí tí ẹ̀ ń wò wá tẹ̀sí comment yín àti like yín lórí ìkànnì Jígí Alára lórí ìtọ́yìn ètò wa ta kù ní Ojú Ìwòye. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ ní ọ̀pọ̀ tó bá dẹ̀ nífẹ̀ẹ́ owó onímọ̀ ti fẹ́. Owó ló wọnú ara wọn ẹ ló ní pé nígbà ìgbé ìjà àtàkùn àní ìsìn pé ènìyàn àwọn nígbà pé torí owó náà ṣe ń ṣe ìfẹ́ bówó náà bá tán wọ́n fìfẹ́ lẹ̀ wọ́n fẹ̀ nílẹ̀ àwọn nígbà pé torí ìfẹ́ ni wọ́n ṣe dúró wọn ò mú torí omi tó owó gẹ́gẹ́ bí ìtẹ̀yìn báyìí tẹ́ gbajúmọ̀ ṣe yín ẹ ṣe púpọ̀ ìyá wa. Owó ní í ṣe pẹ̀lú ìfẹ́ torí pé ìfẹ́ tábàkàn ń parọ́ tara wa jẹ ìfẹ́ tí ò bá ti ṣe owó ń bẹ̀ kò ló tọ́jọ́ nítorí pé ìyàwó Yorùbá bá sọ pé ìyàwó mi nífẹ̀ẹ́ mi ìgbà tí èèyàn rí ẹ̀kọ́ tó yẹ kó ṣe ní ilé ṣe ní oúnjẹ ó yó ni o oúnjẹ jẹ ni o tí ò bá sí owó ìfẹ́ ò lè tọ́jọ́ o orí pé kí o túnbọ̀ wọ́n mọ̀ ẹ̀jà. Ní pé
owó ní òun ṣe pàtàkì nínú ìfẹ́. owó ní ṣe owó ṣe pàtàkì nínú ìfẹ́. tí ó bá sí owó kò sí ìfẹ́ o lórí àwọn ọmọ ọ̀sìn yìí àti ẹ̀bà dé wọn tó wọlé yóò níye tí wọ́n ti gbà lọ́dọ̀ àwọn ọkọ wa àwọn àwa èèyàn ọjọ́ bí ò sí owó àmọ́ ní ìfẹ́ yẹn gangan ni kókó wípé owó ò ní mí ní nígbà tẹ́mi fi wà lọ́lọ́mọdé mi èsì pé ẹyin lọ́kọ mi ọ̀bà ló lọ no ìfẹ́ yẹn gangan lèmi láìkì pé tó bá fi mú ọpin sóbìn tí wọ́n fi dán ní àṣepapọ̀ pé ìfẹ́ àti ọkàn wá so téèyàn bá délé ìfẹ́ yẹn náà ni ó fi máa bá yàn lò bọ̀ tó bá yẹ pé ìfẹ́ owó ló bá ní sí ẹni yẹn tí ẹni yẹn náà bá tó délé ìfẹ́ owó náà ni ó fi bá a sọ ìfẹ́ yóò sì dé láàsì. ẹ ṣeun ìyá wa yóò ní pé owó yàtọ̀ sí ìfẹ́ ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé ìfẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa. ọkọ ìyá ẹ̀ ní bàbá ni àlè ìyá ẹ̀ ní bàbá ni. ẹ̀yin wa nílé tẹ̀ ń wò wá jákèjádé orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lórí ètò yìí tó wa ojú ìwòye ní ìkànnì GP Alara tó ń gún wá sí gbogbo orí social media platform pátápátá nílà lórí YouTube ni o ẹ lọ tẹ̀ síbẹ̀ GP Alara ẹ bá wa níbẹ̀ lórí Facebook, YouTube àti Instagram gbọ̀dọ̀ rẹ̀ ti bá wa pátápátá. ẹ jẹ́ tó mi yín báyìí pé ǹjẹ́ ẹ ti bá ìjákulẹ̀ ìfẹ́ pàdé ẹ̀dàkẹ́ tó fẹ́ràn pọ̀ yín síwájú ìgbà tí ẹ̀ ń ṣe ọmọbìnrin lọ́wọ́. ó máa ń ṣẹlẹ̀ tó èèyàn máa kọ́ fún mi lọ́gbọ́n wọn ò kàn ṣe mọ́ tí wàá dùn ní. òbí ló lè sọ fún mi pé kò ṣe mí tó kò sẹ́ni tí kò lè sọ fún àwọn náà méjèèjì bọ́ èmi ò rí máa sọ fún mi pé kò ṣe mí kò ṣe. mo tún àrùn ìjọba àpínlẹ̀ náà díẹ̀ sí. níbi ọdún mẹ́jọ kò sẹ́yìn sí. bẹ́ẹ̀ sì bàjá kulẹ̀ fẹ́ pàdé. so olólùfẹ́ tí mo nífẹ̀ẹ́ kò náà nífẹ̀ẹ́ ṣùgbọ́n ìfẹ́ òkè wọ́n lè jù tó bá nífẹ̀ẹ́ yẹn lọ bí ó ṣe máa ṣe ẹni tí ó bá nífẹ̀ẹ́ náà bí ó ṣe máa ṣe tẹ̀ èèyàn mi jẹ́ ọkùnrin kan fẹ́ pé nínú 100% máa ń kú 70 torí nífẹ̀ẹ́ mi jẹ́ máa kú 30. ẹ ṣé ó lẹ́yìn ara lé náà ti gbọ́n tí mo tún fẹ́ tàbí tó béèrè sí ni pé fún àwọn ará tó ń wò wá jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lórí ètò ètò wa ojú ìwòye ojú tí ìyàwó náà fi wo ọ̀rọ̀ fẹ́ ni wọ́n ń bọ̀ wá sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ àtẹ́ǹkáìwò ló bọ̀ mí káwọn yẹn mọ̀ sí ojú tó lé ìyá wa bàbá tí wọ́n á fi ni ní ìbéèrè tí màá tó kọ̀ sí pé ǹjẹ́ ti bá ìjákulẹ̀ fẹ́ pàdé láyàrá ìgbà tẹ̀ jẹ́ ń bọ̀ lójú ọ̀nà tó tó wá di pé Olódùmarè yan adé orí tí yóò yàn fún ìyá wa. mo bá ìjákulẹ̀ fẹ́ pàdé àti pé mo bẹ́ẹ̀ ní màmá ronú mi ṣá tí mi nílé jẹun yàtọ̀ sí owó pé ìfẹ́ pé ẹni yóò fẹ́ mi lágbára ìfẹ́ lọ́dọ̀ mi fẹ́ jowó mi. ó lè yára létí pé òun yọ pé àwọn náà ti bá ìjákulẹ̀ ìfẹ́ pàdé rí o bó ṣe ń ṣẹlẹ̀ nígbà wáṣẹ̀ náà ṣẹlẹ̀ láyé òde òní náà. dáadáa mo bára mi nù ìjákulẹ̀ ìfẹ́ àgbà tí mo kéré àti mo dàgbà báyìí. ǹjẹ́ ilé sáré sọ tíntín láàrin ìṣẹ́jú kan péré. ìgbà tí mo sì kéré o èmi àtọ̀rẹ́ mi kan bẹ Ọlọ́run fọ̀run kẹ́ ẹni ìlú mọ̀ ni wọ́n pè ní Ẹ̀gẹ́bìdì ni tí àwọn olórin máa ń kì ìgbà yẹn sùkúl kan náà lájọ wa mọ̀mọ́ ẹ̀ wá láìkì mi gan tó jẹ́ pé tí a bá jọ lọ lé wọn bẹ́ẹ̀ àjọ jẹun ni tó náà bá jọ wálé wọn bẹ́ẹ̀ àjọ jẹun ọwọ́ àdìjọ́ kan kò sí oúnjẹ kankan lọ́dọ̀ tí a àwọn àgbẹ̀ àtijọ́ jẹun lọ́dọ̀ rẹ̀ ìjẹ́ká wálé ọ̀dọ̀ tèmi kò sóúnjẹ bó ṣe dà ajá nu. mo bẹ́ẹ̀ nígbà tí yẹn tó ọ̀dọ̀ ajá o tó jẹ́ pé kí wọ́n tó rí yanjú àgbà tó rí pé ó jẹun padà lọ́dọ̀ mi. ọba lè ṣe mọ̀ pé àsìkò ìgbà tiwa owó ojú òtí ìgbàgbọ́ títí báyìí ó jẹ́ pé wọ́n mú ọ̀rọ̀ owó ní ọkùnrin ojú báyìí wọ́n yẹ báwọn ọmọ ìsìn ní ìsìn náà ní ìsìn owó ló fi bẹ́ẹ̀ pọ̀ jù báyìí ṣùgbọ́n láyé ìgbà tiwa ìfẹ́ tó jẹ́ ìfẹ́ àkọ́kọ́ ní nàìjíríà síra wa nígbà náà tó jẹ́ pé nìkan àti ìwòye pé ọkọ mi yóò ní ìtúnyọ̀ láti ẹ̀ṣin kan lónìí yóò padà dá fún lọ́jọ́ alẹ́
wàrà ò sí lónìí wàrà ń bọ̀ lọ́la ẹ̀yin ara lè náà lẹ ti gbọ́ wọn pé wàrà ò sí lónìí o tó pẹ́ títí wàrà ń bọ̀ lọ́la. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní àlè ìyá ẹ̀ ní bàbá ní. ìyàwó ẹ̀yẹ́kì tó tàkù tó béèrè sí yín àyájọ́ olólùfẹ́ tá à ń ṣe lónìí ní February 14 oṣù Èrèlé oṣù kejì nínú ọdún yìí. ìyàwó kí ni ẹ̀bùn pàtàkì tẹ̀ ti fi amọ̀ sílẹ̀ fún olólùfẹ́ kí ni sọ fún wọn o èèyàn yára lé ìyẹn nù mí ó bò yìí ní sọ fún wọn o kí ni ẹ̀bùn àtẹ́tẹ́ pé tí bá lè yí bá rí inú wọn á dùn ara wọn ìyá kaka tó mọ̀ pé àwọn náà ti máa múra tuntun láti fi wọlé lójú ẹ̀fọ́ náà ẹ̀wọ́ yá kẹ́ ẹ sọ́sí pé tí káwọn alẹ́ mọ̀ bá gbọ́ ilẹ̀ sọ ìyàwó ẹ̀gbọ́n wo ni ẹ̀ ń pe amọ̀ sílẹ̀ lónìí tẹ́ẹ̀fù bá lè wà lónìí. Gbogbo tọkọ mi fẹ́. N tó fẹ́ yẹn ló máa fẹ́. Àwọn ìyá wa náà pè ní àmọ̀ǹtọ̀kọ́fẹ́. Bẹ́ẹ̀ni àti bàbá wa. Tọ́pọ̀lẹ̀ kò sí ilé ìṣèlú rẹ̀. Nítorí pé mi ò yáwó ní ṣe. Ìjọ alẹ́ olólùfẹ́ báyìí, èmi máa ń ra oríṣiríṣi àwọn nǹkan. Ara ápù, wá sílé, àbẹ̀rẹ̀ ẹran. A máa ń rẹ̀nà náà lọ láyọ̀ tọ̀tẹ̀lẹ̀ òun pa tó rẹ̀nà wá sílé ká máa ṣe pẹ̀lú àpò ìyàmọ́ lè ní sọ fún ẹ̀fọ́ kan balẹ̀ ní sòfò fún. Kí lèyìn fẹ́ fi jọ ìyàwó yín lójú gẹ́gẹ́ bí àṣírí ẹ sọ sí mi létí ẹ̀ mọ̀jì kan gbọ́n mi láwà bàbá mi. kódà gan tí mo fẹ́ fi jọ́ lójú ó ti wà. torí pé mo bá ní fàyọ nísìnyí táìmù gbà tó bá tásìkò tí ń filé lọ́la ìpè kò ní jọjúmọ́. níjọjúmọ́. ló jẹ́ kí màmá sọ pé james ṣe kún ẹ báyìí. jẹ̀sẹ̀ kún ẹ sọ sí mi létí bàbá mi ní ìrírí tẹ́nu mi ó bò. ọkùnrin níyì tó bá níyì níyì kó sì níyì lọ́dà ní máa ń jọ obìnrin gan lójú. kódà kékeré sọ obìnrin nìkan tí èdè orí àwọn ọkùnrin. àyájọ́ olólùfẹ́ ni àwa ẹni fẹ́ pè fọ́tì. ǹjẹ́ ẹni ẹ̀kọ́ kan tẹ ìyàmọ́lẹ̀ fún olólùfẹ́ yín pé olólùfẹ́ mi ní sọ fún mi ò ní sọ fún ẹ bá sọ fún mi ìṣe sọ pé ti sọ fún yẹn kí ẹ tiẹ̀ ní ẹ̀bùn kan lẹ́yìn fi jọ wọ́n lójú pé olólùfẹ́ mi pé ó fẹ́ràn nǹkan báyìí tí máa fi fún un inú yóò dùn. Mo like àwọn ọkọ báyìí. Mo like ọ̀tẹ̀ bá surprise mi. Surprise náà mo mẹ́nu bà pé tí ọ̀gbìn mi ní ẹ̀ náà èmi ní pè mí sọ fún wọn báyìí tẹ́yìn bá wá ṣe ọ̀pẹ́ mi rẹ̀ sọ fún mi pé ẹ fẹ́ ti bẹ̀rẹ̀ èyí sọ fún mi yóò ní pé ìfẹ́ tó dáwọn ọ̀rọ̀ bẹ̀rẹ̀ àárín ẹ̀yìn méjèèjì. Kí ni ohun pàtàkì tẹ́ ẹ ní fún olólùfẹ́ yín láti fi jọ lójú? Àjọ ọjọ́ olólùfẹ́ ó lè má jẹ́ fún ọkọ àtìyàwó ó lè jẹ́ fún ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó jọ́pọ̀ olóògbé àtọ̀rẹ́ tó tóbi àbí ọ̀gá àti ọmọọṣẹ́ ọ̀gá bá níbi ọmọọṣẹ́ ó lè gbé olólùfẹ́ mi ní iṣẹ́ mi ẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀jì láti fi ní ìmọ̀ọ́rẹ́ rẹ̀ ní ìfẹ́ hàn sí. àbúrò àtẹ̀tọ̀ náà ẹni jọ láìka ara wọn mo ṣe fún obìnrin àtọkùnrin mo ṣe fún ọkọ àti ìyàwó nìkan ni àjọ olólùfẹ́ ìwà fún. Ǹjẹ́ ẹ ní ẹ̀bùn pàtàkì kan tó jẹ́ pé ẹ ti pìyà mọ́lẹ̀ fún olólùfẹ́ yín láti fi jọ wọ́n lójú? Bẹ́ẹ̀ ni sọ ṣùgbọ́n téèyàn ó ṣe inú ọkàn èèyàn náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́jáde kò ní ní. Ẹ̀yin náà tún lè sọ fún mi báwo ni kí ló dé táwọn yẹn ti ṣe ti ṣèpàdé ń bì kan ni pé gbogbo ohun tí yóò mọ ṣẹlẹ̀ láàrin yín tẹ́ fi mọ ṣẹ̀gbọ́n ẹ sọ fún mi ẹnu mi ó bò. sà téèyàn bá fi pamọ́ nínú. ìyẹn ni pé a lè rí àárín ẹ̀gbọ́n tó jọjú ni ẹ ṣe fúnra yín lágbára lọ́wọ́ àárín yín ò ní dàrú èṣù tí máa ń dàrin ọkọ láyàrá kò ní dàrin yín rú ẹ jèrè àwọn ọmọlágbé lódìmọ̀rẹ́ bàmí àláwọ̀ bí. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní àlè ìyá ẹ̀ ní bàbá ní. tó èèyàn wà nílé tẹ̀mú wá jákèjádé orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo lérò pé agbádùn ara wa bẹ́ẹ̀ bó ti gbádùn tí ìtawà náà sì máa ń gbádùn ẹ̀kọ́ yan gan nílẹ̀ Yorùbá òun ni kájẹran kó pẹlẹnu bẹ́ẹ̀ ọ̀nà òkun náà kọ́ òun náà ni ò jẹ́. dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Jígí Alára lórí ètò yín ètò wa Ojú Ìwòye Adé ọmọ Bánkọ́lé àwọn náà ni aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ Jígí Alára lẹ́ẹ̀kan sí Adé ọmọ Bánkọ́lé náà ni aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ Jígí Alára o títí ìgbà míì táàtò pàdé lórí ètò yìí ìyá mọ̀ sọ pé
ẹ̀kú àfẹ́rẹ́ ẹ̀mí parẹ́ ó dàbọ̀. Ojú òye lẹ́tọ̀ ètò lójú òye. àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùn sáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895 tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prism 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan ara